ó yá ẹ má ti lọ ẹ jẹ́ á jọ wo fídíò yìí ẹ jẹ́ á jọ wò ó ẹ̀yin náà wò. for God's sake kí ni ìṣòro yín gan ẹ sì lo fóònù ẹ kọ̀ndẹ́mù fóònù ẹlẹ́fẹ́ sí súnà ẹ fẹ́ kọ́pì bá ànábì ṣe lo ayé ṣé ànábì lo electric ní kí ló dé tí wọ́n lo electric kí ló dé tó ọmọ lọ gbénu ilé tí wọ́n fi koríko tí wọ́n fi kọ́ business ni gbogbo yín ṣe ó lè ní majority wallahi ẹ dá wàhálà sí wa lọ́rùn tàpẹ́lẹ́ làwọn traditionalist àwọn ẹlẹ́bọn ní ọmọ jẹ́ àwa mùsùlùmí tẹ́lẹ̀ kódà tí wọ́n bá rí àwọn àfáàgbà míì wọ́n ní àwọn àfáà ní ẹ̀bọ̀ ẹ̀bọ̀ wá kẹ́ni fáàtì àyíká ẹ̀mọ̀ kankan wà náà ká ẹ̀ fúra ní pé majority ẹni tí ń gbégun àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn ẹ̀ tí ìlànà egun ti ń káyà Kùránì lábẹ́ èkó egun ni kí ló tẹ́tẹ́ ẹ̀fọ́gbọ́n manage sí àwọn nǹkan kan ti wrong too wrong can never make it right eléyìí kèfèrí ni eléyìí ọwọ́ náà ẹ máa dájọ́ bí ẹni pé lọ́wọ́ yín ni kọ́kọ́rọ́ àlìjẹ́nà wà who are you by the way and by the bush tá fún yín kọ́kọ́rọ́ àlìjẹ́nà gbogbo ẹ̀yin tá ìṣépè fáwọn traditionalist láyé dán ibo lẹ́wà lónìí ẹ jáde wá jàm gbogbo challenges kàbírì gbogbo tí ń pariwo lórí ọ̀rọ̀ olóòlù nìbàdàn ṣé bó lóòlù ṣe jáde tẹ́lẹ̀ ní jáde nísìn àìmọye ọdún ìbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tó jẹ́ pé ilẹ̀ jìjì tẹ́ ẹ̀rù pé ẹgbẹ́ ju àwọn bàbá tí wọ́n manage everything tẹ́yìn fi wá dé bá gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ní kẹ́wù tí wọ́n ti dà fà gbogbo wọn lẹ ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn ojú tì yín kọ̀ tán ẹ̀ tó wá gbọ́n ẹ ronú ẹ kàn tó ń trade the blame tó fi ajẹ́ pé gbogbo ìdájọ́ tó le ẹnu yín láti máa gbọ́ èèyàn bá ń ṣe ìsìlámù tí ọba ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún ibo ló wà nù Kùránì ta là nẹ́bì parí torí pé ó pa ìsìlámù fámìlì ànẹ́bì kan ò ṣe ìsìlámù tó tẹ̀lé wọn lọ Abyssinia ó wà nù àwọn tá ànẹ́bì ránṣẹ́ ó dé Abyssinia ó gba Christianity ó dẹ̀ dúró pa síbi ànẹ́bì ò torí ẹ̀ sọ pé kálọ̀ pa. mo mọ àwọn àfáà tí wọ́n fọ́n jáde wọ́n ń làmẹ́ǹtì ebú tí wọ́n ń bú ìsìlámù insult tí wọ́n fún Allah insult tí wọ́n fún Quran wọ́n ní lament burúkú gbogbo àwọn tá a kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ náà ni wọ́n tó ń kó pọ̀ pé wọ́n ní dásì ńgbọ́jà pẹ́lẹ́bọ ni wọ́n ẹ̀wọ̀ àwọn mùnáfìkì túlétúlé ẹlẹ́ẹ̀kejì wọ́n lament pé gbogbo ilẹ̀ Yorùbá bó ló ṣe jẹ́ tó jẹ́ pé mùsùlùmí ọ̀wá nírọ́ wọn múnú gómìnà kankan torí lè tẹ́ tó ń bá bọ̀ yìí lẹ́yìn tèkó nìkan ń ló ti clear iṣẹ́ wo lẹ fẹ́ ṣe ta ló fà á ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ fún Islam lórí ọ̀rọ̀ human relationship nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ fún Islam ẹ̀yin kan lè dá gbogbo wàhálà yìí sílẹ̀ tẹ́ ẹ sinmi mo gbọ́ tí ń pariwo lórí ọ̀rọ̀ olóòlù nìbàdàn ṣé bó lóòlù ṣe jáde tẹ́lẹ̀ ní jáde nísìn àìmọye ọdún ìbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tó jẹ́ pé ilẹ̀ jìjì tẹ́ ẹ rò pé ẹgbẹ́ ju àwọn bàbá tí wọ́n manage everything tẹ́yìn fi wá dé bá gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ní kẹ́wù tí wọ́n ti dà fà gbogbo wọn lè ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn ojú tì yín kọ̀ tán ẹ̀ tó wá gbọ́n ẹ̀ ronú ẹ̀ kàn tó ń trade the blame wọ́n pariwo lórí ọ̀rọ̀ olóòlù wọ́n pariwo lórí ọ̀rọ̀ ìgbélé àhámọ́ nílùú Ṣẹ́yìn wọ́n pariwo lórí ọ̀rọ̀ Orò nílùú Ọ̀yọ́ wọ́n pariwo Alágẹmọ níjẹ̀bú wọ́n pariwo ọdún kan náà ń bẹ ní Lagos State tóun náà ìfẹ́ robin gbogbo ẹ̀ lẹ́ ń pariwo lọ́tún lọ́sì yẹra yín wò ká ẹ̀ máa pẹ́ ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀ wallahi ẹ̀yin lẹ dá fitina yìí sílẹ̀ ẹ̀yin lẹ gbẹ́jọ́ lọ́n tó ní Islam lọ ẹ̀yin lẹ ń ṣe bí ẹni pé kọ́kọ́rọ́ àlìjẹ́nà ń bẹ lọ́wọ́ yín lẹ́yìn tá ẹ̀gbẹ́ tá ẹ̀ lè dá manufacture ordinary biro ẹ̀gbọ́n ẹ̀ lè dá manufacture ordinary bulb tá a fi ríran ẹ̀yin lẹ wá ń pàṣẹ ẹ̀ sì máa pàṣẹ ọ̀rọ̀ Islam bí ẹni pé ó wà automatic ẹ ti wà autocratic ẹlòmí ò ní Allah lórí bẹ́ẹ̀ Kùránì lórí bẹ́ẹ̀ làwọn mùsùlùmí la gbàgbọ́ ẹni tí ò sí Islam nínú ayé ẹ̀ ó lè má tẹ̀lé ntẹ̀yìn wí yẹn kí ló dé tẹ̀ manage ayé Kùránì ó dẹ̀rọ yìí lásẹ̀ bí lọ́rọ̀ bí kabil hikmati wà ní mọ̀ yín lọ́tì ní asana ẹ pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú wisdom call on to the way of your Lord with wisdom and good admonition owó lẹ lò níbẹ̀ mọ́ agídílẹ̀ ńlò bí funfun ẹ fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ ibo lẹ wà nígbà ẹ̀ka àdìsí tá nàbì sọ fún Mu'adh ibn Jabal tó fi ajẹ́ pé gbogbo ìdájọ́ tó le ẹnu yín láti máa gbọ́ bẹ́ẹ̀ bá ń ṣe ìsìlámù tí ọba ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún ibo ló wà nù Kùránì ta là nẹ́bì parí torí pé ó pa ìsìlámù fámìlì ànẹ́bì kan ò ṣe ìsìlámù tó tẹ̀lé wọn lọ Abyssinia ó wà nù àwọn tá ànẹ́bì ránṣẹ́ ó dé Abyssinia ó gba Christianity ó dẹ̀ dúró pa síbi ànẹ́bì ò torí ẹ̀ sọ pé kálọ̀ pa níbo lẹ́yìn tiri ti yín view àwọn àfa yín tẹ́ bá sọ̀rọ̀ hadith àìmọye view àwọn èèyàn tó wọnú hadith ló fi jẹ́ pé Kùránì lèmi máa lójú view àwọn àfa yín lẹ́ gbélé gbogbo wa lórí yín náà kẹ́ ẹ máa dájọ́ pé ẹni tó bá ń gbọ́ music yóò wọ̀ náà bá ń gbọ́ music yóò wọ̀ náà subhanallah ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ibo ni Kùránì ti sọ pé ní ti ń gbọ́ music yóò wọ̀ náà ayà ti ń bẹnu Ṣuara ẹ̀ lọ́ọ́ ka dáadáa ọ̀tọ̀ ní tọ́lọ́ bá yín sọ ọ̀tọ̀ ní tí ń wí ọ̀tọ̀ ní nǹkan tẹ́lẹ̀ wí ẹni tó bá ya fọ́tò yóò wọ̀ náà kí ló dé tẹ́ ẹ fẹ́ sọ wá di stone age the world is moving forward and you are moving us backward you are retrogressing the progress of Islam for God's sake kí ni ìṣòro yín gan ẹ sì lo fóònù ẹ kọ̀ndẹ́mù fóònù ẹlẹ́fẹ́ sí súnà ẹ fẹ́ kọ́pì bá ànábì ṣe lo ayé ṣé ànábì lo electric ní kí ló dé tí wọ́n lo electric kí ló dé tó ọmọ lọ gbénu ilé tí wọ́n fi koríko tí wọ́n fi kọ́ business ni gbogbo yín ṣe ó lè ní majority wallahi ẹ dá wàhálà sí wa lọ́rùn tàpẹ́lẹ́ làwọn traditionalist àwọn ẹlẹ́bọn ní ọmọ jẹ́ àwa mùsùlùmí tẹ́lẹ̀ kódà tí wọ́n bá rí àwọn àfáàgbà míì wọ́n ní àwọn àfáà ní ẹ̀bọ̀ ẹ̀bọ̀ wá kẹ́ni fáàtì àyíká ẹ̀mọ̀ kankan wà náà ká ẹ̀ fúra ní pé majority ẹni tí ń gbégun àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn ẹ̀ tí ìlànà egun ti ń káyà Kùránì lábẹ́ èkó egun ni kí ló tẹ́tẹ́ ẹ̀fọ́gbọ́n manage sí àwọn nǹkan kan ti wrong too wrong can never make it right ẹ̀ kàn wá kágídí bo orí bí funfun ẹ̀ wá ń da gbogbo ẹ̀rú bí ṣòkòtò rẹ̀ ọba kẹlẹ̀ ọwọ́ náà bọ́ ọba nírùngbọ̀n ọwọ́ náà kódà mo tún gbọ́ kan tó fọ́nì lóòótọ́ làwa náà kà wá ò lónìí adọ́rọ̀ àmọ́ yìí pé ànábì ọ̀jẹ̀ sọ tí ó ta kó common sense àwọn kankan bẹ nínú ara ẹ̀dá tó jẹ́ pé automatic ni ò lè control rẹ̀
wọ́n ní yíyan tá a bá fẹ́ yan ká máa dá padà pé sísìn ni ká máa dúpẹ́ fọ́lọ́run lórí ẹni tó sin bẹ̀tì yíyan ká máa dá padà torí ṣàìtọ́ọ̀nù ló ní yíyan Kùránì ọ̀sán tọ́jọ́ ànábì ọjọ́ sọ́jọ́ tàbí kọ́mọ sẹ́yìn àtàwọn oríṣiríṣi ẹ̀yin yìí náà lè tú wa ká ẹ fẹ́ ká jà nísìn ká béèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ ìṣèlú ẹ fẹ́ ká béèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn tó kù ǹjẹ́ a lè rí ẹ̀tọ́ yìí fight for now torí ẹ̀ ti sọ gbogbo wa dọ̀tá ara wa ẹ wo bí tẹ yẹyẹ àwọn onísúfídé ẹ wo bí tẹ yẹyẹ tẹbulíìgì dé wọn yìí tẹbulíìgì sara wọn aláfíà tẹbulíìgì wà fún Sokoto wọn yìí kalẹ̀ lẹ́fún òròpara àwọn alákatakítí tẹbulíìgì rárá ẹ wo bí yẹyẹ wọn dé ẹ wo bí tẹ yẹyẹ MSS dé ẹ wo bí tẹ yẹyẹ gbogbo àwọn afá tí wọn ṣe wàhálà tí wọn fi gbé Ìsìlámù kalẹ̀ ẹ wo ọgbọ́n tí wọn fi pákéjì ọ̀rọ̀ àwọn eléégún tó jẹ́ pé tí wọ́n negotiate ni tẹ́gbọ́n bá ń pọ̀ tó bá déwájú mọ́sálásí wọn pàlùmọ́ sìn wọ́n kàdúkú lùlù rẹ̀ lọ ni pé tó bá lè ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ agbára tẹ́lẹ̀ ní nàdà ebi political office gbogbo yín wá ìjọba gbogbo yín wà tẹ́ bá rí olówó kẹ́ẹ̀kọ́ ayé mọ́ níbi kẹ́ẹ̀kọ́ ẹ dá wàhálà lẹ̀ tẹ́ wá lọ gbórí pamọ́ ẹ̀yin ní ọlọ́ọ̀ni ẹ̀ ní bọ́ọ̀lù dáadáa tọ́lẹ̀ dáfì jìnnà lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣépè fáwọn traditionalists láyé dán ibo lẹ́wà lónìí ẹ jáde wá dáhùn gbogbo challenges kẹ́bìrì ó jẹ́ gbogbo challenges yàwọn náà twist ẹni bá ọba bú mi lókè mi náà bú ọ nsàlẹ̀ ni wọ́n fi ṣe gbogbo bí ẹ ṣe ń yẹ̀yẹ́ Islam yẹn 90% ti ń jẹ́ sọ wà láàyè lórí ọ̀rọ̀ àmọ́ ẹ̀jẹ̀ ni wá gbọ́rọ̀ ẹ̀yin ni ẹ kọlu Christianity ẹ yẹ̀yẹ́ gbogbo tí ń jẹ́ Christianity àwọn náà fire back ẹ wá lọ kọlu àwọn traditionalists tẹ́ lérò páwọn ni wọ́n pọ̀ sẹ́wọ̀n ò ti pọ̀ ní ìsìn o ẹ lọ wọ ọdún eégún bí ìgbà tí wọ́n tún jáde níbi wọ́n ti ń gba national football competition ẹ rí wọn tí wọ́n tún tẹ̀léra wọn ni ọmọ mùsùlùmí ni 70% àwọn tí wọ́n tẹ̀lé wọn ẹ fọpọlọ ṣe àtọ ẹ dá gbogbo ẹrù ẹ sọ àwa mùsùlùmí dọ̀tá ara wa gbogbo ẹ̀yin alákatakítí ẹ sọ àwa mùsùlùmí dọ̀tá ara wa eléyìí kèfèrí ni eléyìí ọwọ́ náà ẹ máa dájọ́ bí ẹni pé lọ́wọ́ yín ni kọ́kọ́rọ́ àlìjánnà wà who are you by the way and by the bush tá fún yín kọ́kọ́rọ́ àlìjánnà ṣé o ti mọ bí ọ̀rọ̀ tiẹ̀ kan kù sí ẹni tí o ti kú kò tí ì mọ ikú tí ó pa ìbá nàbí bá àwọn tí wọ́n ṣe mùsùlùmí gbáyé kò ṣépè fún wọn náà níjọ́ wọn tó kú ló tó gbà yí pé àti lọ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ gbà wọn ò tí ì kú àmọ́ tó lé gbẹ̀yìn ẹ da gbogbo ẹ̀rú tán gbogbo ẹ̀ wá fọ́pọ̀ mọ́yọ̀ ẹ wá lament upon nothing gbogbo ń táwọn bàbá yìí tó dọ̀lẹ̀ túká bẹ́ẹ̀ tí ń photocopy omi lẹ́ńtì lítì omi ẹ wá sí tẹ wálé ọ̀rọ̀ náà aráyé mọ̀ yín o amọ̀ yín dáadáa amọ̀ yín mo ti gbẹnu kúrò lórí ọ̀rọ̀ àlejò tẹ gbàǹbàdàn ni ọmọ lọ́rọ̀ tí mo lè sọ lórí ẹ̀ àmọ́ mo ti ṣàdéhùn pé mo gbẹnu kúrò bẹ́ẹ̀ bá tuntun tọ́jà ẹ gbọ́ torí ara yín gbogbo àsìbí tẹ fi pamọ́ látúkà ni ẹ wá dákun bọ́rọ̀ bá wá rí báyìí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi náà ó ná Mu'adh ibn Jabal ó ní kó lọ ṣèjọba kó lọ ṣe gómìnà bìkan ó wá bi léèrè ó ní ya Mu'adh kaifa takdi idha urida laka qada báwo ló ṣe fẹ́ dájọ́ tí wọ́n bá sẹ́rí ìdájọ́ kan sí ẹ pé kó dájọ́ Mu'adh ní aqdi bi kitabillah Kùránì ni màá fi máa dájọ́ anabi wa bi léèrè lè pé fa in lam tajid fi kitabillah tó o bá rí ìdájọ́ tó bá mu nínú Kùránì ńkọ́ qala fa bi sunnati rasulihi ó ní màá lo sunna anabi àwọn ọ̀rọ̀ anabi àwọn bá anabi ṣe dáhùn ẹjọ́ kan màá máa kọ́pì ẹ̀ láti fi dájọ́ anabi tó wá ní fa in lam tajid fi sunnati rasul tó o bá rí nínú sunna èmi anabi ńkọ́ kí ló fi dájọ́ ó wá ní astaidu bi rahyi ó ní màá lo ọpọlọ mi láti wo environment tí mo wà láti wo àwọn tá a jọ bẹ̀bẹ̀ culture wọn kí n lọ bá wọn mu tí mo lè sọ tí ò ní dá wàhálà sílẹ̀ kí ni ò ní sọ yẹ̀sìn tí mo gbé dání tí n táwọn èèyàn mọ̀ ṣépè fún máa lo brain mi máa lo ọpọlọ mi anabi wa fọwọ́ pàtì ẹ̀ lẹ́yìn pé mo dúpẹ́ fọlọ́run tó fún mi ní nǹkan tí mo fẹ́ kí ló dé táyẹ̀ ò lo ọpọlọ yín environment tẹ wà ní mọ bí ẹ wà pélé Yorùbá lẹ wà ní mọ pílẹ̀ ilẹ̀ Yorùbá ní sí lóòjọ́ náà lẹ́ change gbogbo ẹ fẹ́ change gbogbo ẹ lóòjọ́ gbogbo ẹ ló ti wá ń dànù tán lọ ẹ fi ọgbọ́n pé àwọn èèyàn àwọn ìmọ̀ràn tẹ́mi ní láti lè jẹ́ kí wàhálà yìí kó dópin number 1 àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn tó fa wàhálà wálé ti fa wàhálà wálé o stop insulting other religions ẹ fi wọn lẹ̀ ẹ jọ kálukú ọmọ sẹ̀sẹ̀ ẹ má insult wọn mọ́ tí wọn bá ń bú Islam ẹ má fèsì èébú yẹn láì insult wọn lọ táwọn bá ń parọ́ mọ́ Islam ẹ̀yin ẹ má ṣàlàyé ni tí wọn bá mú nǹkan kan wá tó le ẹ̀yin náà mú tó le wá bẹ̀ tẹ̀ mọ́ bú wọn ẹ wọlé tí mo sọ kọjá lọ ká ní mo bú wọn ni yóò ti dariwo tí mo sọ wípé tí wọn bá gbogbo ẹ̀yin tẹ̀ tọwọ́ bọ Kùránì yìí pàápàá jùlọ ẹ̀yin traditionalist tẹ́gbẹ́ Kùránì ni wọ́n jalè Kùránì ni ẹjí pátá Kùránì ni ẹjí kìíní kan yàtọ̀ fún bá tiẹ̀ á disprove ẹ̀ pé irọ́ ni gbogbo ń tẹ̀ tu yìí irọ́ ni yàtọ̀ fún bá ebi Kùránì tiẹ̀ ebi ànábì mú Kùránì kan wá tó jẹ́ wà globally recognized lọ Google ẹ̀ pé ẹ̀sìn wo ni wọ́n ń search fún jù lágbàáyé lẹ́nìí over 300 million ni question ti ń wọlé sórí Google lóṣooṣù nípa ọ̀rọ̀ Islam Christianity ni over 200 million lọ Google ẹ̀ ebi ànábì tiẹ̀ mú Kùránì kan wá tí gbogbo ayé ṣe àti ti ń kà táwọn ti ń wúlò fáyé ó sọ nípa ayé ó sọ nípa ọ̀run ó sọ nípa sáyẹ́nsì ó sọ nípa nǹkan ọ̀gbìn ó sọ nípa àdájọ́ ibà rí Kùránì kan ìwé ẹ̀sìn ti yín dà mú ìwé ẹ̀sìn tiẹ̀ jáde tó bá fẹ́ kí n bọ́ wá gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń jáde tẹ̀ ń fèsì lásìkò yìí pápá ẹ̀yin tẹ̀ kì í sọ̀tì wọn tẹ̀ kì í bú ẹ̀sìn wọn tẹ̀ kì í bú Christian tẹ̀ kì í bú Muslim tẹ̀ kì í bú àwọn traditionalist tẹ̀ kì í bú àwọn àfáàgbà Ọlọ́run mọ̀ yín o wàláyé ẹ̀ dàgbà láyé ẹ̀ dẹ̀ sí dáadáa nínú ayé àmọ́ gbogbo yín ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ràn tí mo ní ẹ lọ respect ẹ̀sìn ẹlòmíì o tẹ́ bá fẹ́ kán respect ẹ̀sìn tiyín náà ẹ fún kálukú àti kóládé hakin akọ o ẹ fún kálukú ní ráìjẹ ẹ má insult ẹ̀sìn ẹlẹ́sìn ẹ respect wọn bẹ́ẹ̀ ẹ má mix up ẹ̀sìn òun kálukú ṣẹ̀sìn ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má dara yín láàmú. number 3 àwọn ìdájọ́ tó wà irritating àwọn ìdájọ́ òfò
ìdájọ́ ìbànújẹ́ tẹ́ ń gbé kalẹ̀ yìí ẹ wá lọ múùfù báyé ṣe múùfù kúránì ò kọ́ yín ní gbogbo tẹ́ ń wí yìí. Number 4, ẹ má máa kọ̀ndẹ́mù àwọn mùsùlùmí ẹgbẹ́ yín mọ́, ẹ ti sọ wá dọ̀lẹ́. kúránì wà látà náà sáwọn fatafsadu wà tẹ̀lé abàrí òkú tẹ́ ẹ bá ti ń bara yín jà tẹ́ ń bara yín hájú ẹ wíìk kò jẹ́ ní sí ìbẹ̀rù kankan lára yín mọ́, ìbẹ̀rù wọlé ẹjọ́ sẹ́kù lára mùsùlùmí má báyìí. láyé dán tí a bá rí ráwà ní àfa wọn sì máa bẹ̀rù, tí a bá rí kúránì àwọn náà bá wà pọ́nlé, àwọn bẹ́ẹ̀ yẹyẹ fa wọn tẹ yẹyẹ bíbélì wọn àwọn náà yẹyẹ tí náà. Ọlọ́run yìí dẹ̀ sọba alábòsí ẹ̀yọ́ máa rò pé Ọlọ́run mú Ọlọ́run dájọ́ orí ìwọ tó dálẹ̀ lọ́wọ́ ti bínú bọ́lọ́wọ́ bá bínú torí ìwọ ló lọ jí wọn dìde. kúránì ti wọ́n nu ẹ pé ẹ má bú ẹ̀sìn wọn káwọn náà má padà wá bú ẹ̀sìn yín. Number 5, ẹ ṣe fìdájọ́ lẹ̀ fọlọ́run, ẹ̀yin adájọ́ owú ẹ̀yin adájọ́ pa Ọlọ́run ẹ fìdájọ́ lẹ̀ náà, ẹ máa show love fáwọn ẹlẹ́sìn mi ìta bá fi àlàáfíà, let them know we love them. Ànábì fìfẹ́ hàn sí àwọn traditionalist tó bá láyé, ó fìfẹ́ hàn sí àwọn Jews, ó fìfẹ́ hàn sí àwọn Christian tó bá láyé. Wọ́n jọ jókòó, wọ́n jọ ṣe meeting ní Church of Medina nínú mọ́sálásí Ànábì ní ẹtí jókòó, kò pé wọ́n lẹ́lẹ́bọ̀, kò pé wọ́n lẹ́ni tí ń rùn náà. ẹ mùsùlùmí tí ń kírun bíi tiyín lẹ́yìn sọ báyìí lè wọnú ilé rẹ̀ lè kírun lẹ́yìn ẹ̀yìn náà. ìran kan náà ni wá Christian, Muslim, traditionalist nílẹ̀ Yorùbá, we are all single body, single tribe. Yorùbá jọ ni wá, ẹ má jẹ́ ká fẹsẹ̀ pé wá yẹ́lẹ́yẹ́lẹ́ o, wọ́n ń ṣe business ni o, ẹ má jẹ́ ká kó bá n ti ń jẹ́ ilẹ̀ Yorùbá nínú àṣeyọrí. Ẹ wá dákun, tá a bá ń wá political relevance ẹ jẹ́ àkọ́kọ́ unite náà. tá a bá unite lásẹ̀sẹ̀ wá béèrè pé kílẹ̀ tọ́ wa o, kí ló dé táwọn ẹlẹ́sìn báyìí rẹ wá olóòlù, kí ló dé tó ní ká má jáde o. bẹ́ẹ̀ bá tẹ̀sẹ̀ yẹn náà ìgbésẹ̀ 4 lẹ́ láti gbé kẹ́ ẹ tó lè control ọ̀rọ̀ olóòlù. àkọ́kọ́ náà ẹ kọ́kọ́ wá ìfẹ́ láàrin àwa mùsùlùmí ká kọ́kọ́ unite. ẹ má pe àwa kan ní kèfèrí mọ́ torí ẹ̀yin ní kèfèrí àgbà. ẹ má sọ pé àwa kan wọ̀ náà mọ́ torí ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ sílẹ̀kùn náà tẹ́ wọ̀ náà, àwọn òtí ẹ̀ ní gbòòrùn náà àti gbogbo àwọn bàbá táwa ń tẹ̀lé rí pa wọn. ẹ kọ́kọ́ gbọ́dọ̀ bá ṣe unite, ẹ má jà búra wa mọ́ àwa mùsùlùmí, ẹ má jà jẹ̀jẹ̀ ọ̀rọ̀ ara wa mọ́. ẹni tó introduce gbogbo nǹkan wọ̀nyí Ọlọ́run ti bá wa gbé pamọ́ sẹ́gbẹ́ kan, yóò lo ọ̀rọ̀ ẹnìkan yóò fi bẹ́yàn mẹ́fà jà, yóò máa lọ ra voice lọ́dọ̀ àwọn èèyàn. Ọlọ́run ìdájọ́ Ọlọ́run ti ń bọ̀ díẹ̀díẹ̀, ẹ ṣe já unite torí ìtọ́ lọ́m, ẹ má jà bára wa jà mọ́. tá a bá mọ̀ pé a bá fẹ́ peace, bí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ bá lè fẹ́ peace wallahi kò sọ àwa náà udna wala zidna tẹ́ ẹ bá tó lẹ̀ burú ju tàtẹ̀yìn wa lọ ẹ bá wa náà bá burú ju yín lọ. àlàáfíà gbọ́dọ̀ jọba. Step number 2, kó tó di báàlì bá olóòlù sọ̀rọ̀ ẹ fìfẹ́ hàn àwọn traditionalist, ẹ jẹ́ wọn ó mọ̀ pé ẹ hate wọn, ẹ̀sìn wọn lẹ́ẹ̀ bá wọn sí. ẹ jẹ́ Christian ó mọ̀ pé ẹ hate wọn, ẹ̀sìn wọn lẹ́ẹ̀ bá wọn sí. lẹ́yìn ìgbà bá wá ṣe yẹn tán lásẹ̀sẹ̀ wá kan negotiation, a kóra wájọ a negotiate ní báwọn bàbá wa ṣe negotiate láyé jọ. a pè meeting tá a jọ jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wa báyìí mùsùlùmí Christian traditionalist, ẹ jẹ́ a pè peace summit kájọ jókòó. kí ló dé ẹ̀yin Christian tẹ̀yin ń ṣe ìwàásù nínú buses, ìjọba ti bá àánú ẹ̀ ariwo sọ òwúbò ni ó ṣe dúró. kí ló dé ẹ̀yin mùsùlùmí táriwo kíní mọ́sálásí ọ̀run pípé mọ́sálásí tẹ́lómi ọ̀ma lọ pé láago 4 òru ẹ minimize ẹ ó níye rédíọ̀sì tó yẹ ó dé. ẹ̀yin mùsùlùmí tẹ́yin náà dí ọ̀nà nítorí òrùn jímọ̀ ẹ wá nǹkan ṣe sí. ẹ̀yin traditionalist tẹ́yin ní ká má jáde káwọn obìnrin wọ́n má jáde ẹ jẹ́ ká jọ gbò. we are in modern age, báwo lobìnrin ò sì ní jáde ẹ sì kú fẹ́ẹ̀ kan máa lọ sí kíní yìí ní location mi tàbí kẹ́ẹ̀dẹ̀ tí ẹ mú táìmù mi kẹ́ ẹ mú látàlẹ́ dàárọ̀, ẹ mú látàlẹ́ dàárọ̀ náà, ẹ mú díẹ̀díẹ̀ látàlẹ́ dàárọ̀ díẹ̀díẹ̀ kíní yẹn ọmọ sún. àmọ́ kẹ́ ẹ takú lórí pé is our right, àwọn náà sọ fún ẹ báwọn jọ ní right ni. orò ìlú Ìsẹ́yìn lóró ti gbóná jù ní gbogbo ilẹ̀ Yorùbá, ẹ ṣe negotiate lẹ́yìn gbẹ bá fi fẹ́ hàn wọn tán pé kẹ́ẹ̀jẹ́ kánmọ̀ pé ẹ̀ jà wọn ẹ lè fi hàn pé ẹ̀ tí wọn kẹ́rù pẹ́ẹ́rì nǹkan gbàdọ̀ wọn. àwọn ò lè gbà tọwọ́ yẹn, ẹ̀yin náà ò lè gbà tọwọ́ wọn, gbogbo wa lájọ láṣejù àjọ dá àṣejù ọwọ́ wálẹ̀ ẹ negotiate, ẹ jẹ́ àjọ wò síra wọn, ẹ jẹ́ kíní yìí kú, ìnira ni kíní yìí mú wa. wàláhì tẹ́ bá fìfẹ́ ṣe ẹ rí inú wọn tí ó sọ pé àwa náà kàn ń ṣe yẹn tẹ́lẹ̀ ní nígbà yìí náà fara ni wá ni, àmọ́ nísìnyí kó kájú kọ́sẹ̀sì rẹ̀ àwọn náà ó dínkù. ẹ bá ti ń dínkù nǹkan yẹn ó máa lọ díẹ̀. bẹ́ẹ̀ sì lè ṣe nìyẹn lẹ́yìn negotiation tí negotiation bá wá work ẹ wàá bá ìjọba sọ̀rọ̀ kíjọba fún yín ní bákín àlàáfíà, àmẹ́yìn náà ó dà tọwọ́ yín lẹ̀. Number 4, tí yẹn náà bá work ẹ wà pọ̀ rìpọ́ọ̀tù ẹ lọ béèrè fẹ́ tọ̀ yín, ẹ ní dàlú wọ́n ti pè yín lọ́kọ̀ ọdún tẹ́lẹ̀, ẹ má jẹ́ kán tó máa wá rí tracy alákatakítí yẹn lára Islam. ẹ wá rí tọ́wọ́ bá dọ̀rọ̀ òṣèlú, power is not servant lakate, wọ́n ń fún yàn lágbára àjọba nígbẹ̀fẹ́, ó ń kálukú já àgbà ni, ẹ negotiate pẹ̀lú àwọn ẹlẹ́sìn yòókù. ní gbogbo ilẹ̀ Yorùbá mùsùlùmí ò ní gómìnà, bíbẹ̀ yìí ti ṣe kọjá lọ, ẹ táwa náà ò tún ṣe mùsùlùmí ló kàn ẹ̀yin náà ẹ consider tó bá ti gbà mí àwa náà wò tí yín náà níta gbọ́dọ̀ ṣe nìyẹn. negotiation ni ó síwájú, tí negotiation bá wá fail unity tẹ̀ ti fọ́ọ̀mù láàrin àwa mùsùlùmí, unity yẹn wà wọ̀ lórí pé yes mùsùlùmí lọ́kàn, àmọ́ láìsè yẹn á difficult láti pariwo mùsùlùmí lọ́kàn toro kálukú náà ọ̀nà tí bẹ́ẹ̀ ṣe hàn àwọn ilé ìmọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ká forgive ara wa dá àmọ́ ta wa la báwọn kan bá lò àná àwọn kan lò ní ẹ lè pariwo yí pé mùsùlùmí lọ́kàn ní gbogbo state ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá pariwo táriwo yẹn bá nílẹ̀ mùsùlùmí la fẹ́ nínú 4 Ọlọ́run lè já 3 fún yín
ẹ sì máa dúpọ̀. ó ta social media àtúntìdé o. ká farere polongo polówó iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept. iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. iléeṣẹ́ wa ó ta social media concept. àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín bó ṣe straight line tàbí dialogue bó sì jẹ́ drama poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. ó ta social media concept ní ẹ pè. a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán. ọjà wo lẹ̀ ń tà iṣẹ́ wo lẹ̀yin ṣe irú kéde wo lẹ fẹ́ ṣe. ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. ibi gbogbo lọ́wọ́jà wá dé. ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà.